sísì olè. Kí ni èwo láriwo? Àfà olè ní ọlọ́kà ní olè. Olè ní yín. Olè. Ẹ wá lọ lọ́ọ̀kì, wọ́n náà ń lọ́ọ̀kì. Wọ́n lọ́ọ̀kì ọmọ tí, wọ́n lọ́ọ̀kì ọmọ rẹ̀. Alágọ́ máa tó lọ́ọ̀kì yín. Wọ́n máa lọ́ọ̀kì ọmọ yín. Gbogbo ẹ̀yin tẹ ẹ wá ìwọ lọ́ọ̀kà náà wọ́n ń sọ̀rọ̀ lórí lọ́ọ̀kì. Ọlọ́wọ́ kó sọ fún yín pé Dábàá ọmọ tí ń gbà máa lọ́ọ̀kì. Olè ní yín ọ̀lẹ́ lọ́ọ̀kì ara rẹ̀ lọ́ọ̀kì. Lọ́mọ mi lọ́ọ̀kì ẹ̀yin méjèèjì olè ní yín. Lẹ́yìn àwọn ọmọ tèmi lọ́ọ̀kì ara ilẹ̀ lọ́ọ̀kì. Nílò lérọ́mọ kò sí lẹ́dọ́dọ̀ ọmọ mi ara yín lẹ́lọ́. Ẹ̀yin èèyàn wa arábìnrin tí a mọ̀ sí OJUABE ó ti fún àwọn fáǹsì rẹ̀ tí wọ́n ń ṣe live pẹ̀lú tí wọ́n ń ṣe KAYAMATA tí wọ́n fi ń lọ́ọ̀kì àwọn ọkọ ọlọ́kọ ó ti fún wọn ní èpè ó ti fún wọn ní èpè tó gbóná gidi. Ẹ̀yin èèyàn wa ẹ fi arábalẹ̀ kí ẹ wo fídíò yìí kí a lè gbọ́ látẹnu arábìnrin yìí. Lọ́ọ̀kì dànù ẹ wá ń lọ́ọ̀kì ọkùnrin ẹ̀yin ọmọ òsì wọ̀nyí ẹ lè lọ ṣiṣẹ́ ẹ̀yin ọmọ olè àti lọ́kà àti lọ́kì olè níyí olè lọ́kà. Solution sì ni kí dígì ọba wa lọ́ọ̀kì ọkọ ọmọ yẹn. Àní kò ní ọlọ́ọ̀kì ẹ̀sẹ̀. Wọ́n bí dá ọmọ ní ọlọ́ọ̀kì ẹ̀. Ọmọ ìyá OJUABE ní ọlọ́ọ̀kì ẹ̀. Tó bá jẹ́ pé ọmọ mi. Ẹ má bínú jà emotion kan. Madam OJUABE. Ìgbà wo lọ ẹni sùúrù. Ìgbà mo wí pé ṣé máa ní sùúrù. Ṣé mo pé mi ò mọ̀ rí sọ̀rọ̀ rí. So with all due respect, mi ò force àwọn people láti wá ṣiṣẹ́. Mo wá ṣiṣẹ́ lọ́wọ́. Ẹni sùúrù. Ọmọ ọlọ́mọ lọ́lọ́kì lọ́kà. Ṣé kí n fi láìfù ilẹ̀ fún yín? Ṣé máa bá wọn yanjú ẹ̀? Kí ló ń ta yín lára? Ṣé máa bá wọn yanjú ẹ̀? Ṣé máa bá wọn yanjú ẹ̀? Á tó lọ́ọ̀kì ọmọ tí yín gbọ́. Because nǹkan tí mo expect pé kó yẹ kẹ́ ẹ sọ on this life ẹni sùúrù. Wọ́n máa lọ́ọ̀kì ẹ olórí ikú ọmọ òsì. Olòsì ọmọ òsì. Wọ́n máa lọ́ọ̀kì ẹ jẹ́ kí dígì yìí sọ̀rọ̀. Ẹ jẹ́ kí dígì yìí very good. Ó lọ́ọ̀kì olòsì olè. Ó dá the glow. Gbàwọ́ lọ sílẹ̀ lẹ̀ àwọn márìdì ní kó máa ṣe lọ́kà fún má ṣe fáwọn ọmọ àwọn tí wọ́n bá ti wà márìdì má lọ lọ́ọ̀kì ọ lè lọ ṣe fáwọn ọmọ àwọn ọmọ tó bá wà ní ọkọ ní kó ṣe fún tó bá jẹ́ pé orí burúkú ní fẹ́ máa lọ́ọ̀kì ọkùnrin. Madam OJUABE bí mo ṣe sọ lẹ́ẹ̀kan 1 mi ò kí ń ṣiṣẹ́ fún yàn without proof 2 mi ò kí ń ṣiṣẹ́ fún ọmọ kékeré táwọn ẹni tó bá ń ṣiṣẹ́ lọ́wọ́ wọn mọ̀ mi ò ṣe fún ọmọ kékeré mi ò ń ṣiṣẹ́ fún ẹni tí ń bá rí proof ẹ̀. So àwọn eléyìí báyìí ṣe rí bọ́rọ̀ yẹn tẹ̀ ṣe move bó tẹ̀ ṣe àná tí mo bá wọn sọ̀rọ̀ bó ṣe dá gbogbo ẹ̀rú yẹ èmi tẹ̀ ti make up mind mi pé I'm just done with them àti pé wọ́n lock àtọ́n once I'm done with the whole guy issue kọ́ máa lọ rajà wọn kọ́ máa lọ ṣiṣẹ́ wọn bù mí ṣé nǹkan tí mo sọ yìí mà kọ́ máa lọ ṣe because I don't even like getting myself involved in unnecessary mess. Normally no ó láwọn ọjà kan tó jẹ́ pé mi ò ń ṣe fún àwọn single people mi ò ń ṣe fún at all. Sọrí wedding picture wọn tó fi lọ́ọ̀kì eléyìí sọrí wedding picture tó fi lọ́ọ̀kì pa. Ṣẹ́rí ọ̀rọ̀ wedding picture yẹn mo sọ̀rọ̀ kan láàrin lórí life mo ní àwọn kan wà tó jẹ́ wípé they've been married for years kó ṣe bí married tó jẹ́ pọ́n fẹ́ ọbẹ̀ òkè olóyún fún kíníkan and they've been in that house for like 15 years and what is going on in their marriage kò ṣe nǹkan tó jẹ́ pé obìnrin ni I've seen you like talk about different cases definitely then you go back gbẹ̀mọ̀ pé no it's not right. Or there's a marriage picture. So it's not even about marriage picture, but if you have proof to convince me, I'll do it. So this one, me ò lẹ́bi inú gbogbo eléyìí at all. Ṣé ọ̀rọ̀ gbàgbọ́ mo fẹ́ bí ọlọ́kà bó ṣé tí n bá fẹ́ lọ́ọ̀kì Hakeem pa nísìn Hakeem ò nídìí láti wà ń bẹ̀ kí n lọ́ọ̀kì pa bó lọ sẹ́ rí wọn lọ́ọ̀kì láì mọ̀ sí pé wọ́n wà ń bẹ̀. Àṣebí iṣẹ́ mi ni. Iṣẹ́ kíṣẹ́ ló ń ṣe. Iṣẹ́ ló ń ṣe. Ẹ máa fowó kọjá wọn kún àmì. Iṣẹ́ ló ń ṣe. Ẹ máa fowó kọjá ọlọ́ọ̀kì wọn wọn láì kún. mọ̀ sí pé wọ́n wà ń bẹ̀. Iṣẹ́ òṣì ló ń ṣe. Iṣẹ́ yẹn ò ní ilé àtúbọ̀tán. Iṣẹ́ òṣì ni. Ẹ wọ́n lọ lọ́ọ̀kì wọn láì mọ̀ sí pé wọ́n wà wí àpẹ lọ́ọ̀kì ẹlẹ́dàá wọn. Ẹ lọ lọ́ọ̀kì wọn. Ọlọ́run ó lọ́ọ̀kì gbogbo yín.
Ọlọ́run ó ti gbogbo yín yóò lọ́ọ̀kì yín ẹgbẹ́ láti yóò àná lọ́ọ̀kì yín. ọmọ yẹn ọmọ tó tẹ̀lé ọ̀rẹ́ tẹ́lá ibi yẹn ń bọ́ ìlànà ni. ṣé ẹni yẹn gan fún rẹ̀ gan ṣé kò rán ọmọ tó iṣẹ́ fún ni. Orí irọ́ nípa ó lé ní ó ti gbowó ni. ọmọ ni Ọlọ́run ó lọ́ọ̀kì ìgbésí ayé yín ẹ̀yin olórí ikú ẹ̀yin ọmọ òsì wọ̀nyí. Alọ́ọ̀kì kú lọ ṣiṣẹ́ yín ẹ wọ́n ń lọ́ọ̀kì àwọn ọkùnrin ọ̀ya rọra ẹ̀yìn Akíìmù wọ́n máa ń lọ́ọ̀kì wọn láì mọ̀ sí pé wọ́n wà mẹ́ wọ́n máa ń lọ́ọ̀kì ẹ̀ ẹ̀yin ọkọ ẹ̀ wọ́n máa ń lọ́ọ̀kì yín ẹ̀ mọ̀ sí bẹ́ẹ̀ tó fi ń lọ́ọ̀kì yín báyìí. ọ̀dọ́ alọ́ọ̀kì dáre ó ṣàlẹ̀ bí abúlé gbogbo èké ọmọ ló ń fún ọkọ̀ yá wọn kun lẹ́yìn ni.